Ẹ kú kalẹ̀, ẹ sì kú bójú ọjọ́ ti rí lọ́ọ̀dẹ̀ tí yín. Ìròyìn ilẹ̀ wa ló ń dé sétí ìgbọ́yín láti ìkànnì àràmọ́dá látẹnu Olúwaṣèyí Ṣóhùnmí. Síwájú ẹ gbọ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn ọ̀hún. Àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè yìí ìyẹn INEC ti ṣàkọsílẹ̀ àwọn olùdìbò tó tó 2,492 ìyẹn 269,992 titun. Gómìnà Uba Sani ti ìpínlẹ̀ Kaduna ti buwọ́lu ìtúsílẹ̀ àwọn ẹlẹ́wọ̀n 100 ìyẹn 110 inmates nípínlẹ̀ náà láti sàmì ayẹyẹ àyájọ́ ọjọ́ ìjọba àwarawa lórílẹ̀‐èdè yìí lónìí. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti tún ilé olóògbé Moshood Kashimawo Abiola ìyẹn MKO ṣe ní Abẹ́òkúta tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ògùn fún ayẹyẹ àyájọ́ ọjọ́ òní. Ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ ìṣèjọba gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ya ilé ẹjọ́ kan sọ́tọ̀ tí yóò máa rí sí ọ̀rọ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Àjọ tó ń ṣàmójútó ààbò àkọsílẹ̀ lórílẹ̀‐èdè yìí ìyẹn Nigeria Data Protection Commission ti jáwé ọ̀ràn $400 mílíọ̀nù fún àwọn ilé ìfowópamọ́ kan. Àjọ DSS ti ṣe ìkìlọ̀ fún mùtúmùwà ọmọ orílẹ̀‐èdè yìí láti dẹ̀yìn nínú ìwọ́de àbí ìfẹ̀hónúhàn eléyìí tó lè dá àmì àlàáfíà ìlú láàmú lónìí. Wọ̀nyí àti àwọn ìròyìn mìíràn lẹ́ ó máa jẹ̀gbádùn bí a bá lọ sókè lọ́hùn tí a padà dé. Ẹ kú ìtẹ́tíléko. Fọ́nrán tí ẹ̀ ń wò yìí ló ń ṣe àfihàn bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Bọ́lá Ahmed Tinubu ṣe ṣubú nígbà tí bàbá fẹ́ wọ inú ọkọ̀ èyí tí yóò gbé wọn yíká gbàgede Eagle Square lásìkò ayẹyẹ ọdún June 12. Ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn ìyẹn ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà ó ní ààrẹ kì í ṣe alágbára o wípé ènìyàn ẹlẹ́ran ara náà ní bàbá. Ó wá ń rọ gbogbo ọmọ Nàìjíríà wípé àdúrà ni kí a máa fi ran bàbá lọ́wọ́ o kí bàbá lè ṣe àṣeyọrí. Ẹ káàbọ̀ padà, ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè yìí Independent National Electoral Commission INEC ti ní àwọn olùdìbò kan tó kàn díẹ̀ ní 2,492 ìyẹn 269,992 tó jẹ́ titun làwọn tún ṣẹ̀ṣẹ̀ ṣe àkọsílẹ̀ wọn ní ìpínlẹ̀ Edo àti Ondo. Wọ́n fọ̀rọ̀ náà léde nínú gbólóhùn Sam Olúmẹ́kùn tó jẹ́ alábòjútó àgbà àti alága ọ̀rọ̀ ìfiléde ohun ètò ìdánilẹ́kọ̀ọ́ lórí ìdìbò fún àjọ náà níbi ìpàdé ìgbàdégbà tó wáyé lọ́jọ́ Ìṣẹ́gun àná lórí ìlú ilẹ̀ wa l'Àbújá ló ti sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀. Olúmẹ́kùn wa náà ń bẹ síwájú sí wípé lára àwọn olùdìbò tó ṣẹ̀ṣẹ̀ tún forúkọ sílẹ̀ yìí ni àwọn ọkùnrin tó tó 1,140 dín díẹ̀ ìyẹn 129,246 ní ìwọ̀n 47 nínú ọgọ́rùn-ún ìyẹn 47% àti àwọn obìnrin 140 lé díẹ̀ lọ́nà ẹgbẹ̀rún ìyẹn 140,756 ní ìwọ̀n 52 nínú ọgọ́rùn-ún ìyẹn 52% àti àwọn ọ̀dọ́ tọ́jọ́ orí wọn jẹ́ 18 sí 24 ìyẹn 18 to 34 years tí wọ́n kàn díẹ̀ ní ẹgbẹ̀rún lọ́nà igba ìyẹn 182,541 ní ìwọ̀n 67 ìyẹn 67%. Ó ní àwọn ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí pínpín àwọn olùdìbò náà sí ìpínlẹ̀ wọn táwọn yóò sì máa fi ìgbà tí wọn yóò máa gba káàdì ìdìbò wọn léde bí ó bá tó àkókò náà. Àjọ kan tó ń mójútó ààbò àwọn àkọsílẹ̀ lórílẹ̀‐èdè yìí ìyẹn Nigeria Data Protection Commission NDPC ti jáwé ọ̀ràn tó tó $400 mílíọ̀nù ìyẹn $400 million fún ilé ìfowópamọ́ 4 kan àti ilé iṣẹ́ 3 mìíràn látàrí àìnáni ètò àkọsílẹ̀ àwọn ọmọ Nàìjíríà. Alábòjútó àgbà fún àjọ yìí Vincent Ọlátúnjí ló sọ yìí di mímọ̀ níbi ìpéjọpọ̀ kan tí ó ti ń yànnàná àwọn ohun tó jẹ́ ojúlówó iṣẹ́ àjọ NDPC yìí látọdún tó kọjá tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìlú ní pẹrẹu. Ó ní àwọn ti ṣàkíyèsí nínú ìfimúfilẹ̀ àti ìwádìí abẹ́nú wípé ó lé ní ẹgbẹ̀rún kan ìyẹn 1,000 plus àwọn ilé iṣẹ́ ìfowópamọ́
ilé ẹ̀kọ́ pẹ̀lú àwọn ilé iṣẹ́ mìíràn tó jẹ́ ti ìjọba àti ti aládàáni ní kì í mú àkọsílẹ̀ àwọn oníbàárà wọn ní ìpọn dandan. Èyí sì jẹ́ ohun kan tí àwọn wá láti wá ṣe àtúnṣe lé lórí. Ó ṣàfikún rẹ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà wà lára àwọn ìlú tó ń léwájú lẹ́nu iṣẹ́ yìí lọ́wọ́lọ́wọ́ nítorí àwọn orílẹ̀-èdè bíi Kenya, Singapore, Ghana, Malaysia títí kan China pàápàá ń kọ́ṣẹ́ yìí lọ́wọ́ àwọn ni nítorí ètò iṣẹ́ ọ̀hún tó wà ní ìbámu pẹ̀lú tàgbáyé táwọn gùn lé. Eléyìí tó bí ti Nàìjíríà yóò fi máa gba àwọn orílẹ̀-èdè tó tó 30 mìíràn lálejò nínú ètò ìtọ́jú àkọsílẹ̀ tilẹ̀ adúláwọ̀ fún ọdún 2024 eléyìí tí ó ń bọ̀ lọ́nà. Ẹ̀ka iṣẹ́ ìpínlẹ̀ ní àjọ ọlọ́pàá lórílẹ̀-èdè yìí ìyẹn Department of State Service DSS ti ṣe ní kìlọ̀ fún mùtúmùwà ọmọ orílẹ̀-èdè yìí tó bá ní lérò láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lónìí ọjọ́ 12 oṣù kẹfà tó jẹ́ àyájọ́ ọjọ́ ìjọba àwarawa lórílẹ̀-èdè yìí láti sọ omi irúfẹ́ èrò náà kalẹ̀ lórí náà nítorí àwọn kò ní fàyè gba ìwà arúfin kankan àbí ohunkóhun tó lè da omi àlàáfíà ìlú rú lónìí. Gẹ́gẹ́ bí àwọn ti gba ìtanilólobó wípé àwọn kan ń peyamọ láti bí rúkèrúdò láàrin ìlú pẹ̀lú irúfẹ́ èròǹgbà bẹ́ẹ̀. Peter Afunaya tó jẹ́ adarí ètò ìfọ̀rọ̀lédè àti ìbáraẹnisọ̀rọ̀ ló sọ yìí di mímọ̀ lálẹ́ ọjọ́ ìṣẹ́gun àná nínú gbólóhùn tó buwọ́lù lédè. Ó wá fi àkókò ọ̀hún rọ ọmọ Nàìjíríà láti rántí ìpọn dandan ìjọba àwarawa tí í ṣe èròǹgbà àlàáfíà èyí tó jẹ́ òpó tí iṣẹ́ àjọ DSS náà pàápàá rọ̀ mọ́ àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ ẹ̀ṣọ́ ààbò yòókù. Gómìnà Abdulrahman Abdulrasaq tìpínlẹ̀ Kwara ní ríró ìjọba ìbílẹ̀ nípa yóò mú ẹrù àwọn ìjọba ìpínlẹ̀ fúyẹ́. Gómìnà ohun tó jẹ́ alága ìgbìmọ̀ àwọn gómìnà lórílẹ̀-èdè yìí jẹ́ kó di mímọ̀ látẹnu ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ìṣèjọba Rafiu Ajakaye wípé ó yẹ kí ìjọba ìbílẹ̀ ó lè ṣàkóso àwọn ọrọ̀ àti àlùmọ́nì rẹ̀ àti láti san owó àwọn òṣìṣẹ́ rẹ̀. Òun sì gbàgbọ́ wípé kò yẹ kí ìjọba ìpínlẹ̀ ru àìṣedédé ìjọba ìbílẹ̀ kankan bí kò bá tọwọ́ bọ ètò ìṣúná irúfẹ́ ìjọba ìbílẹ̀ bẹ́ẹ̀. Ó tẹ àlàyé rẹ̀ síwájú sí wípé ìjọba ìbílẹ̀ ló ní ẹ̀tọ́ láti máa san àwọn owó olùkọ́, àwọn oníṣẹ́ ètò ìlera àti àwọn adarí ìṣẹ̀ṣe pẹ̀lú àwọn ojúṣe mìíràn gẹ́gẹ́ bí àlàkalẹ̀ òfin. Ó ní bí ìjọba ìpínlẹ̀ bá fẹ́ kí ẹrù rẹ̀ ó fúyẹ́ níṣe ni ó tọ́ kó fààyè àwọn nǹkan wọ̀nyí gba ìjọba ìbílẹ̀ rẹ̀ ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ òfin tí ó rọ̀ mọ́. Gómìnà Uba Sani tìpínlẹ̀ Kaduna ti buwọ́lù ìtúsílẹ̀ àwọn ẹlẹ́wọ̀n 150 ìyẹn 110 kan ní ọgbà ìtúnwàṣe tó wà nípínlẹ̀ náà lára àwọn ètò tí wọ́n là kalẹ̀ fún ayẹyẹ àyájọ́ ọjọ́ ìjọba àwarawa lórílẹ̀-èdè yìí lónìí. Gómìnà yìí pẹ̀lú ògbóǹtarìgì agbẹjọ́rò àgbà kan lórílẹ̀-èdè yìí Fẹ́mi Fálànà ló ṣe àbẹ̀wò sí ọgbà ìtúnwàṣe náà lọ́jọ́ ìṣẹ́gun àná tó sì jẹ́ kó di mímọ̀ wípé òun yóò máa lo ipá òun gẹ́gẹ́ bí abala 2 ṣe làákalẹ̀ nínú ìwé òfin àpapọ̀ ti ilẹ̀ wa tọdún 1999 láti tú àwọn tó bá yẹ fún àǹfààní kejì sílẹ̀ pàápàá jùlọ àwọn tó ṣe pé owó ìtanràn ló àwọn mọ́ síbẹ̀. Ó ní àyè tí àwọn ẹlẹ́wọ̀n náà wà ti dí gágá jù fún wọn bó ṣe jẹ́ wípé àwọn làwọn fẹ́ àyè náà sí tẹlẹ́gbẹ̀rún kan àti 100 ènìyàn yàtọ̀ sí ẹlẹ́dẹ̀gbẹ̀ta èrò tó wà tẹ́lẹ̀ ìyẹn 500. Ó ní ṣùgbọ́n báyìí àwọn ẹlẹ́wọ̀n náà ti tó 3,000. Ó wá rán àwọn torí àǹfààní ìtúsílẹ̀ náà gbà láti má ṣe rú òfin mọ́ débi pé wọn yóò padà sínú ọgbà àtúnwàṣe ọ̀hún. Bákan náà ní Fẹ́mi Fálànà rọ gómìnà láti kàn nípa fáwọn adájọ́ láti máa ṣàbẹ̀wò síléeṣẹ́ ọlọ́pàá ní ó kéré pin oṣù kan kí wọ́n lè mọ àwọn tọ́rọ̀ wọn kò tó kí wọ́n wà láhàámọ́ àti àwọn tí ń jìyà ẹ̀ṣẹ̀ tí wọn kò mọ̀dí rẹ̀. Àpàṣẹ ọgbà ìtúnwàṣe náà
Isa Mohammed Nuhu wá fi àkókò ọ̀hún rọ ìjọba ìpínlẹ̀ ọ̀hún láti ṣàmójútó àwọn iṣẹ́ tí wọ́n ti là kalẹ̀ láti ṣe láyìíká ọgbà ìtúnwàṣe náà. Ọmọ akẹ́kọ̀ọ́ obìnrin kan nílé ẹ̀kọ́ gíga fásitì ti ìjọba àpapọ̀ tí ó wà ní Dutse nípínlẹ̀ Jigawa ni wọ́n ní ó sọ ọmọ rẹ̀ látòkè bọ́ sísàlẹ̀ nílégbé àwọn akẹ́kọ̀ọ́ tó wà lọ́gbà ilé ẹ̀kọ́ ọ̀hún. Agbẹnusọ fún àjọ ọlọ́pàá nípínlẹ̀ Jigawa DSP Lawan Shisu Adam tó jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ náà ní akẹ́kọ̀ọ́ yìí tó wà nípele kejì ló ṣẹ̀ṣẹ̀ bí ọmọbìnrin tuntun yìí, ṣùgbọ́n táwọn kò lè sọ ohun tó ṣokùnfà bí ó ṣe sọmọ náà láti òkè wá sísàlẹ̀. Wọ́n ní àwọn ti gbìyànjú láti dóòlà ẹ̀mí ọmọ yìí, ṣùgbọ́n dókítà tó wà lójú iṣẹ́ nílé ìwòsàn ẹ̀kọ́ ti Rasheed Shekoni ni ó sọ di mímọ̀ wípé ọmọ náà ti jáde láyé, bó tilẹ̀ jẹ́ wípé ìyá ọmọ ọ̀hún ìyẹn akẹ́kọ̀ọ́ yìí pàápàá wà lábẹ́ àyẹ̀wò nílé ìwòsàn lọ́wọ́. Adab wá ní ìwádìí ń lọ lọ́wọ́ láti mọ kúlẹ̀kúlẹ̀ ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ìròyìn ilẹ̀ òkèrè. Ọ̀kan lára àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó ń kàwé lókè òkun Olúwadáyọ̀mí Michael Kẹ́hìndé ló ti mú ògo bórílẹ̀-èdè yìí látàrí bó ti ṣe akin lẹ́nu ẹ̀kọ́ rẹ̀. Ìròyìn sọ di mímọ̀ wípé Olúwadáyọ̀mí parí ẹ̀kọ́ gboyè nínú ìmọ̀ ẹ̀rọ nílé ẹ̀kọ́ gíga fásitì ti McMaster tó wà lórílẹ̀-èdè Canada. Ìròyìn eré ìdárayá. Ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Super Eagles orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ James Peter ti ní ohun kan tí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Super Eagles lọ́wọ́lọ́wọ́ yìí ìyẹn Finidi George nílò ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ akọ́nimọ̀ọ́gbá mìíràn láti bá a ṣiṣẹ́ pọ̀. Ó ní gbogbo kùdìẹ̀kudiẹ tó ń bá ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles jẹ́ látàrí wípé Finidi George ò rí àwọn akọ́nimọ̀ọ́gbá tó yọrantí láti bá a ṣiṣẹ́ pọ̀, bó tilẹ̀ jẹ́ wípé àṣẹ wà lọ́wọ́ rẹ̀. Ó ní bí ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles bá fẹ́ rí ọjọ́ rere nínú àwọn ìdíje rẹ̀ tó ń bọ̀, ìgbésẹ̀ kí wọ́n yan àwọn akọ́nimọ̀ọ́gbá mìíràn tí yóò máa ran Finidi George lọ́wọ́ òun ni ó tọ́ kí wọ́n gbé. Tó ará, ẹ jẹ́ kí a ṣẹ̀nu ní dédé síbí ní báyìí. Ẹ tún pàdé wa lọ́jọ́ mìíràn láti jẹ ìgbádùn àwọn ìròyìn wa lọ́lọ́kan òjọ̀kan. Ẹ má gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ ìkànnì yìí lórí ayélujára. Ẹ bá wa tẹ àwọn fúnra wa ní ká mú gbádùn ẹ̀. Ẹ bá wa pín kó kárí ilé kó kárí oko. Èmi Olúwaṣèyí Ṣóhùnmí tó ń ka ìròyìn sí yín létí ìgbọ́ ní sáà yìí lónìí. Iṣẹ́ gbogbo wa ò ní dìṣẹ́. Èrè báyìí láòjẹ lábọ̀ ọjà wa. Ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń gbádùn wa o. Ó dàbọ̀.